lóòótọ́ ni wọ́n ta ìyá àgbà kan níbọn lẹ́sẹ̀ o tí wọ́n sì jí èèyàn mẹ́wàá gbé lọ nílùú Ìsàpá ní Kwara o, ṣùgbọ́n ṣá o àwọn tí ń wá wọn tá a sì dóòlà ẹ̀mí wọn láyọ̀ àti àlàáfíà. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ̀rọ̀ tó fìdí ìròyìn ọ̀hún tó fi múlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ kan lẹ́yìn tí wọ́n ní àwọn agbébọnjà kan wọ́n tún ya wọ ìlú Ìsàpá níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara ni wọ́n sì jí èèyàn mẹ́wàá lọ tí wọ́n tún ta ìyá àgbà kan tó jẹ́ obìnrin tí wọ́n ní wọ́n tún yìnbọn lẹ́sẹ̀. Nínú àtẹ̀jáde kan èyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara Èjì Adéyẹmí Adétóun lẹ́yìn tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun túsídéé ọ̀sẹ̀ yìí ló fìdí ẹ̀ múlẹ̀ o wípé ọ̀rọ̀ kan tó ti gba orí ayélujára níbi tí wọ́n ti ní àwọn báńdẹ̀tì àwọn agbébọnjà wọ́n tún ya wọ ìlú Ìsàpá nípínlẹ̀ Kwara tí wọ́n sì jí èèyàn mẹ́wàá lọ tí wọ́n tún ta ìyá àgbà kan tí wọ́n tún ta ń bàn lẹ́sẹ̀. Ó ní báyìí ni kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara Adékìmí Òjó ló gbé ọkọ̀ rẹ̀ tó sì kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sòdí tó gba ìlú Ìsàpá lọ níbi tó ti ṣe ìpàdé pẹ̀lú onísàpá tìlú Ìsàpá àti àwọn ọ̀dọ́ àwọn orí adé. Ó ṣe ìpàdé pẹ̀lú wọn láti fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn agbébọn kan tí wọ́n fura sí tó jẹ́ Fúlàní darandaran wọ́n ya wọ ìlú Ìsàpá ní nǹkan bíi aago 6 alẹ́ ọjọ́ Ajé Monday tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n rọ̀jò mọ́ kó tó di pé wọ́n ta ìyá àgbà kan mọ́ lẹ́sẹ̀ tí wọ́n sì jí èèyàn mẹ́wàá gbé lọ. Kọmíṣánná ọlọ́pàá ní Kwara Adékìmí Òjó ti wá sọ pé kí gbogbo olùgbé Ìsàpá nípínlẹ̀ Kwara kí wọ́n fi ọkàn wọn balẹ̀ o, àwọn tí ń wá àwọn tí wọ́n jí gbé ọ̀wọ́n táwọn sì rí pé àwọn wá wọn láwárí torí pé àwárí báyìí lobìnrin wà nǹkan ọbẹ̀ àwọn wà wọn láwárí táwọn sì dóòlà ẹ̀mí wọn kúrò lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. Èyí ni ọ̀rọ̀ tí kọmíṣánná ọlọ́pàá ní Kwara Adékìmí Òjó èyí lọ́rọ̀ tó fi léde lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tuntun tí wọ́n ní ó tún wáyé ní Kwara.